Ìròyìn Yajoyajo láti iléeṣẹ́ jígí alára kẹrìnlélógún Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Ẹ ò lè sọ orílẹ̀-èdè Nàìjíríà di orílẹ̀-èdè Mùsùlùmí o. Ilé ìgbìmọ̀ aṣòfin ru sókè lórí àríyànjiyàn lílo òfin Sharia. Àríyànjiyàn ńlá ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́bọ̀ nígbà tí àwọn aṣòfin kọ̀ jálẹ̀ lórí àbá àti máa lo òfin Sharia lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ náà fa gbọ́nmisíomi òtó àti ọ̀pọ̀lọpọ̀ ìtàkùrọ̀sọ látọ̀dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan tí wọ́n dábàá lílo òfin Islam fi ṣèjọba lórílẹ̀-èdè Nàìjíríà tí àwọn èèyàn sì takò lọ́tùn lósì tí àwọn aṣòfin sì ṣe àtẹnumọ́ wípé o bí a bá ṣe èyí bí a ṣe ti ń bá Nàìjíríà bọ̀ láì fi tẹ̀sìn ṣe yóò parun kò sì gbọdọ̀ parun. Àríyànjiyàn ńlá bẹ̀rẹ̀ nígbà tí ará àríwá kan dábàá wípé kí a máa lo òfin Sharia láàrin àwọn ìpínlẹ̀ tí wọ́n bá nífẹ̀ẹ́ sí. Àwọn èèyàn sì fèsì lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n ní irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ lè ba ìṣọ̀kan Nàìjíríà jẹ́ tá ó sì máa gbàgbọ́ nínú ẹ̀sùn kan ṣoṣo. Nígbà tí ọ̀kan nínú àwọn aṣòfin sọ tẹ̀mítẹ̀mí wípé o ẹ ò lè sọ orílẹ̀-èdè Nàìjíríà di orílẹ̀-èdè Mùsùlùmí nìkan o. Òfin wa lórílẹ̀-èdè Nàìjíríà ó fààyè gba kóníkálukú sí ẹ̀sìn tó bá wùn láláì bá ẹnì kankan wí o. A ò sì ní fọwọ́ sí ohun tí yóò pa èyí run. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn pàtẹ́wọ́ wọ́n sì jiyàn wípé tí èyí bá ṣẹlẹ̀ kò ní sí ẹ̀tọ́ gbọgba fún ẹ̀sìn tó bá wùn oníkálukú láti sìn. Ṣùgbọ́n tí ẹni tó dábàá jiyàn wípé o yóò jẹ́ fún àwọn ìlú tó bá ní ọ̀pọ̀lọpọ̀ Mùsùlùmí nìkan kò sì ní ohunkóhun ṣe pẹ̀lú àwọn tí wọ́n bá ń sin ẹ̀sìn mìíràn. Ọ̀pọ̀lọpọ̀ bẹ ilé aṣòfin wípé kí ìṣọ̀kan Nàìjíríà kó jẹ wá lógún ju ohunkóhun lọ. Tó kì í dùn kó pọ̀. Kí ni ẹ̀yin rí sí èyí? Ǹjẹ́ ṣé kí wọ́n fààyè gba òfin Sharia láti fi ṣètò ìjọba Nàìjíríà àbí kí wọ́n má fààyè gbà? Orúkọ tèmi ni Abímbọ́lá Olúwatósìn láti ìkànnì jígí alára kẹrìnlélógún. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí o fún àwọn ìròyìn àjá àbalẹ̀. Títí di ìgbà mìíràn tá ó fìre àti ayọ̀ pàdé. Mo ròyìn ní ẹ̀ka ìpínlẹ̀ Èkó. Ire o, ire lójú owó ń rí. Ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo.